Ẹ kú gbogbo àsìkò yòówù tá a lè wà lápá ibi tí ẹ̀yin bá wà. Ẹ̀yin tẹ́ wà láàárọ̀ ẹ kú ojúmọ́, ẹ̀yin tẹ́ wà lọ́sàn-án ẹ káàsán, ẹ̀yin tẹ́ wà nírọ̀lẹ́ ẹ kú ìrọ̀lẹ́, ẹ̀yin tá ẹ sì wà lálẹ́ náà ẹ káalẹ́. Torí ìkíni jẹ́ pàtàkì nínú àṣà Yorùbá. Wọ́n léwúrẹ́ tó wọlé tí ò kágò báyìí ó dẹran àmúso. Àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò ìdẹran àmúso ni. Káwọ́ má bàa wá dẹran àmúso ká má bàa dàrí àmúdè mọ́lẹ̀. Olójí á wọlé pẹ̀lú ìbà lọ́wọ́ Ọlọ́run, ìbà lọ́wọ́ gbogbo èèyàn. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ máa ń darapọ̀ mọ́ wa lóòrèkóòrè. Ẹ kú dédé àsìkò yìí o. A kí yín èèyàn wa pàtàkì bàbá wa Azeez Soliu Olúgbilé, ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin náà ti mọ̀ wípé lórí ìkànnì tí wá ń bì yìí bí ẹyẹ bá ṣe fò báyìí òun la ṣe sọ̀kò rẹ̀. Ẹ ṣeun láti ìlú Ìṣẹ́yìn Orò, láti ìlú Ìṣẹ́yìn. Ẹ ṣeun adúpẹ́ akíyín. Àwọn tí wọ́n ń fi aṣọ òfì dára lóríṣiríṣi. Ẹ kú iṣẹ́, ẹ kú àsìkò yìí, ọ̀dẹ̀ òdùn bí. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ kí n tó yàbàrá kí bàbá wa Azeez Soliu Olúgbilé láti ìlú Ìṣẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́. Mo ní ẹ ti mọ̀ pé lórí ìkànnì tiwa bí ẹyẹ bá ṣe fò báyìí òun là ṣe sọ̀kò ẹ̀. Ó ti kú òní àhesọ mọ́. Ó ti ẹ̀ ṣe wípé títí di ìṣẹ́jú yìí àwọn ẹbí ò tí ì fi àtẹ̀jáde lórúkọ ẹbí ìyẹn official statement wọn ò tí ì fi síta lórí ìpapòdà ọ̀jìnì oníṣòwò pàtàkì àti olóore ìlú pàtàkì eyín Ọ̀túnba Michael Olasubomi Ọláònípẹ̀kun ọmọ Balogun nílùú Ìjẹ̀bú Òde. Wọn ò tí ì fi àtẹ̀jáde kankan síta àmọ́ gbogbo àwọn tí a kàn sí wọ́n ti fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ wípé bàbá ti darapọ̀ mọ́ àwọn aláṣekù. Ìdí tó fi jẹ́ wípé orin bí a bá ń joyin bí a bá ń jàdùn bí a bá ń fi tan ewúrẹ́ jẹ̀ka. Ká mọ́ gbàgbé pé àtẹ̀pó la jẹ́ láyé. Ìdí tó jẹ́ kó jẹ́ pé orin tí mo lò nù. Lóòótọ́ ni Ọ̀túnba Michael Olasubomi Ọláònípẹ̀kun Balógun ni wọ́n ti mímí ìkẹyìn. Ipa pàtàkì tí wọ́n kó, àwọn iṣẹ́ mánigbàgbé tí wọ́n ṣe, ó jẹ́ kó wúwo lẹ́nu ẹbí, ará àti ọ̀rẹ́ láti sọ wípé olórí ọmọ ọba nílùú Ìjẹ̀bú, olórí ọmọ ọba gbogbo akilẹ̀ Ìjẹ̀bú pé wọ́n ti sun oorun ìkẹyìn. Àwọn iṣẹ́ pàtàkì tí wọ́n wá ṣe ni èmi wá fẹ́ kí a jọ gbé yẹ̀wò láàrin ìṣẹ́jú díẹ̀ tí a lò. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá lorúkọ tí mò ń jẹ́. Ṣé ẹ mọ̀ wípé ijó tó bá ká ni lára àádì kúùkù jó ni. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ló ká mi lá tí ò jẹ́ fọ́kọ mi bẹ̀rẹ̀. Ó láwọn nǹkan tí mo kíyèsí tí ó wúni lórí tí mo wò wípé yóò jẹ́ ẹ̀kọ́ fún àwa tí a jẹ́ ọ̀dọ́ òde òní nípa ìgbésí ayé akọni tó mímí ìkẹyìn lónìí. Ó ní mo ṣe wò pé ká jọ sọ̀rọ̀ nípa ẹ̀. Ọjọ́ 9 nínú oṣù kẹta ọdún 1934 ni Michael Olasubomi Ọláònípẹ̀kun ọmọ Balógun kémo wáyé. Láti ìgbà tí wọ́n sì ti délé ayé yìí, ìrìn àjò wọn wà láàrin ìlú Ìjẹ̀bú Òde àti ìlú Èkó fún ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì. Fún ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì nígbà náà wọ́n lọ sí Ìgbòbí College eléyìí tó wà ní Yábà. Wọ́n sì ṣetán bẹ̀ ní ọdún 1952. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣetán wọ́n tún ṣe ìdánwò
àgbélékẹ́kọ̀ọ́ gboyè ìyẹn general certificate examination di advanced level. Nígbà tí wọ́n wá parí eléyìí, ǹjẹ́ ẹ mọ̀ wípé Ọ̀túnba Ṣùbòmí Balógun ṣiṣẹ́ olùkọ́ rí? Ẹlẹ́ẹ̀mọ̀, òun náà ni mò ń sọ fún yín báyìí. Nígbà tí wọ́n parí general certificate examination advanced level yẹn, àwọn náà wá lọ ṣiṣẹ́ olùkọ́. Wọ́n ṣiṣẹ́ olùkọ́ fúngbà díẹ̀. Nígbà tí wọ́n wá parí iṣẹ́ olùkọ́ yìí, wọ́n ní wọ́n wá lọ sí ilé ẹ̀kọ́ London School of Economics, London School of Economics LSE, láti lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ òfin ní ọdún 1956. Ó túmọ̀ sí pé láàrin ọdún 1953 sí ọdún 1956 ni wọ́n fi ṣiṣẹ́ olùkọ́ ọdún 3 gbáko. Ìdí tí ó ṣe gómi ní kẹ́sẹ́ láti jẹ́ ká ṣe ètò yìí ni láti jẹ́ kí ẹ mọ̀ wípé tí a bá ń pè wọ́n ní olówó lónìí, tí à ń pè wọ́n ní olùdásílẹ̀ ilé ìfowópamọ́ lónìí, kì í ṣe pé owó tí wọ́n bá nínú ẹbí ni wọ́n ń ná. Kì í ṣe pé owó tí wọ́n bá ń lé ni wọ́n ń ná tí wọ́n ń lò. Àwọn náà ṣe iṣẹ́ láti di èèyàn ni. Mo ṣe eléyìí láti jẹ́ kí ó yé pàápàá jùlọ àwa ọ̀dọ́ olówó wàràwàrà, àwọn arọ̀wá owó òjijì, láti jẹ́ kí ẹ mọ̀ wípé àwọn àgbà tí wọ́n ní ọjọ́ tá a bá gùn kọ́ là á kọ̀run, oní tí wọ́n rí, oní tí ó bí ìpèdè yìí. Ọ̀túnba Ṣùbòmí Balógun tí à ń sọ̀rọ̀ wọn lónìí náà, kì í ṣe pé ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéra ni wọ́n dókè, tí wọ́n di ẹni tí à ń tọ́ka sí gẹ́gẹ́ bí alága àti olùdásílẹ̀ ilé ìfowópamọ́ pàtàkì ní orílẹ̀-èdè yìí. Ibo ni mo bá rọ̀ mí dé kí n tó mú ọ̀rọ̀ ìmọ̀ràn wọbẹ̀? Ẹ jẹ́ á tún tẹ̀síwájú. Mo ní wọ́n wọ ilé ẹ̀kọ́ London School of Economics ní ọdún 1956. Wọ́n sì parí ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ yìí ní ọdún 1959. Nínú oṣù kejìlá ọdún 1959 yìí kan náà, òun ni wọ́n gbà wọ́n wọlé wọ agbo agbẹjọ́rò eléyìí tí a mọ̀ sí Otunba. Wọ́n gbà wọ́n wọ agbo agbẹjọ́rò ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ni wọ́n sì ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò tí ó dáńtọ́. Iṣẹ́ agbẹjọ́rò yìí ni wọ́n yàn láàyò láti ọdún 1959. Wọ́n wá ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nígbà tó di ọdún 1966. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn ilé ìfowópamọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tí a mọ̀ sí Nigeria Industrial Development Bank. Wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ yìí gẹ́gẹ́ bí agbẹjọ́rò àti olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ òfin. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀kọ́ nípa òfin ni wọ́n kọ́? Iṣẹ́ tí wọ́n sì kọ́ yìí náà ni wọ́n ń ṣe gẹ́gẹ́ bí olùdámọ̀ràn nípa òfin ní ilé iṣẹ́ tó rí sí ìdàgbàsókè àwọn ilé ìfowópamọ́ ní Nàìjíríà, ìyẹn Nigeria Industrial Development Bank, NIDB. Ilé iṣẹ́ yìí ni wọ́n bá ṣiṣẹ́ láàrin ọdún 1966 sí ọdún 1975. Ìyẹn jẹ́ ọdún 9 gbáko. Láàrin ọdún 9 tí wọ́n fi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn nípa òfin fún ilé iṣẹ́ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ ìtójẹmọ́ ìfowópamọ́. Ibẹ̀ náà ni wọ́n sì ti, láti ọdún 1973 ni àwọn náà ti wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìkẹ́kọ̀ọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ nípa ohun tó jẹ mọ́ ìfowópamọ́.
ṣé ẹ mọ̀ wípé ní gbogbo àsìkò yìí wọ́n sì ń ṣiṣẹ́ pẹ̀lú NIDB. Àwọn nígbà tó di nínú oṣù kejìlá lọ́dún 1977 ó ní àwọn náà wá kúkú gbéra tí wọ́n wá dá ilé iṣẹ́ ara tiwọn sílẹ̀. Ilé iṣẹ́ ara tiwọn tí wọ́n dá sílẹ̀ ní oṣù kejìlá ọdún 1977 yìí wọ́n pè é ní First City Merchant Bank Limited. First City Merchant Bank Limited ó ní wọ́n pè é nínú oṣù kejìlá ọdún 1977. First City Merchant Bank Limited nílé iṣẹ́ yìí ń jẹ́ títí di ọdún 2001 tí wọ́n wá pa orúkọ rẹ̀ dà sí First City Monument Bank FCMB, eléyìí tí a mọ ilé ìfowópamọ́ ọ̀hún sí títí di àkókò yìí. Ọ̀túnba Ṣùbòmí Balógun wọ́n sun ohun ìkẹyìn ní òní tí í ṣe ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 2023. Ìyí tí wọ́n ṣe báyìí là ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ sí wípé wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ìfowópamọ́ tí ó pèsè iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí. Ẹ̀yin náà fi ojú wo ṣàkúnyẹ àwọn òṣìṣẹ́ tó wà ní ilé iṣẹ́ wọn yìí tí oníkálukú ti pàṣẹ tiwọn rí ọwọ́ mú sẹ́nu àti láti wúlò fún àwọn ẹbí wọn. A sì ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kì í ṣe wípé wọ́n gbájú bọ́wọ́ wọ́n sì dàgbà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ná owó kiri. Àwọn náà ṣiṣẹ́ olùkọ́ rí, wọ́n kẹ́kọ̀ọ́ nípa òfin. Iṣẹ́ olùdámọ̀ràn ni wọ́n ṣe fún ilé ìfowópamọ́ ni wọ́n ṣe tí ó fi di wípé ọkàn wọn fà sí ọ̀rọ̀ tó jẹ mọ́ ilé iṣẹ́ ìfowópamọ́. Wọ́n sì tún lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ láti mọ̀ nípa ẹ̀. Wọ́n sì kẹ́kọ̀ọ́ òun wọ́n fọkàn sí. Wọ́n wá ń padà ń ṣe láti ṣe ará ìlú lóore. Ipa tí wọ́n kó ní ilẹ̀ Ìjẹ̀bú òun ló mú kí a máa tọ́ka wọn gẹ́gẹ́ bí olórí ọmọ ọba fún gbogbo akilẹ̀ Ìjẹ̀bú, kì í ṣe ti Ìjẹ̀bú Òde nìkan, gbogbo akilẹ̀ Ìjẹ̀bú. Ó ní bàbá yìí jẹ́ olórí ọmọ ọba fún. Oríṣiríṣi àwọn nǹkan ilé iṣẹ́, ilé ètò ìlera, ilé ìwòsàn ìgbàlódé ni wọ́n tún kọ́ fún àǹfààní àwọn èèyàn nílùú. Wọ́n ṣiṣẹ́, wọ́n sì ń ro ti àwọn ará ẹbí àti ará ìlú wọn. Wọ́n ní tiwọn lọ́kàn. Òun ló fi jẹ́ wípé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tí ọlà ń dé, wọ́n ń ṣiṣẹ́ gbòógì sí àárín ìlú tí ó jẹ́ àǹfààní fún àwọn èèyàn, fún àwọn ará ìlú, pàápàá fún àwọn tí wọn ò rí ọwọ́ rí. Lára àwọn ipa tí wọ́n ní láì ilẹ̀ Ìjẹ̀bú òun náà ní ilé ìwòsàn eléyìí tí wọ́n kọ́. Yàtọ̀ sí eléyìí ó tún ní ilé ìtọ́jú àwọn ọmọdé eléyìí tí wọ́n fi sọrí ìyá wọn tí wọ́n pè ní Olasubomi Child Care Center. Wọ́n gbé eléyìí kalẹ̀ fún ìtọ́jú àwọn ọmọdé àti àwọn aláboyún ni. Ohun tí wọ́n ṣe là ń sọ lónìí, là ń tọ́ka sí. Kí láyé á sọ nípa tèmi, kí ni wọ́n á sọ nípa tẹ̀yin náà. Ẹ jẹ́ á máa fi sọ́kàn o nínú gbogbo ìwà tá à ń wù, nínú ìgbésí ayé tá à ń gbé. Ṣáwa ò máa gbégbé sí ayé bẹ́ẹ̀mí bá ti yó ẹni ebi ń pa kò kàn mí. Lóòótọ́ ni Ọ̀túnba Ṣùbòmí Balógun wọ́n gbó tá a bá ní kákàyé ọjọ́ orí wọn. Ọdún kọ̀ọ̀kan ẹnu bí àgò. Ṣé ẹ mọ̀ wípé wọ́n jẹ́ ẹni ọdún 89 89 òun ni wọ́n ṣe ní ọjọ́ 9 oṣù kẹta ní ọdún yìí. Ó túmọ̀ sí wípé wọ́n ti lé ní oṣù méjì gan. Wọ́n jẹ́ ẹni ọdún 89 àti oṣù méjì. Àmọ́ síbẹ̀ ó wúwo lẹ́nu ẹbí, ó wúwo lẹ́nu ará, ó wúwo lẹ́nu àwọn ìyekan wọn láti kéde fáyé wípé
Ọ̀túnba Olasubomi Michael Ọláonípẹ̀kun ọmọ Balógun wípé wọ́n ti sun ohun ìkẹyìn. Irú iṣẹ́ wo lèmi ń ṣe, irú iṣẹ́ wo lẹ̀yin ń ṣe? Ẹ má jẹ́ àgbàgbé nínú gbogbo nǹkan tá a bá ń ṣe wípé ayé tá a wà yìí àtìpó lásán ò là jẹ́ ń bẹ̀. Ọmọọba pàtàkì Oje bàbá, ọmọọba Ọjọ́yẹ Abímbọ́lá, ẹ mà ṣeun, adúpẹ́, ẹ ṣeun àná, ẹ tún ṣeun tòní, adúpẹ́ ẹ kú iṣẹ́, ẹ ó kéré oko délé láṣẹ Elédùmarè pẹ̀lú àlàáfíà ara ni. Ọwọ́ tó ṣẹ́gun sí báyìí ni ó jẹ́. Ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà wípé oore pàtàkì tí ẹ lè ṣe fún wa lórí ìkànnì ni wípé kí ẹ bá wa tàn ká. Ẹ tàn yẹ́bẹ́yẹ́bẹ́ bí ìgbà tá díẹ̀ bá ń tọ́ka bàbà ńlẹ̀. Ẹ tàn fálára, ẹ tàn fàjèrò, ẹ tàn dọ́dọ̀ wárérò ògo àga ìmọ̀ta èdè. Kí gbogbo wọn náà ò lè láǹfààní láti rí. Ẹ ó rí wípé ẹ̀kọ́ pàtàkì la lè kíyèsí nínú ìgbésí ayé bàbá yìí. Ó wá ṣùgbọ́n kò gbé ìgbésí ayé tara ti ẹnìkan. Àìgbégbésí ayé tara ti ẹnìkan yìí gan ló sọ di ẹni a lọ. Má ṣe é gbàgbé. Ẹ jẹ́ káwa náà ò ṣiṣẹ́ tá ò fi dẹni a lọ, má ṣe é gbàgbé. Táyé òfin ní tètè gbàgbé wa. Ọ̀kọ̀ọ̀kan wa ò ní kú ní mọ̀jèsí. A ó dàgbà, a ó dògbó, a ó ní ipa rere láyé. Ẹ máa fi ọkàn sí láti ní ipa rere níbi gbogbo tí ẹ bá bára yín. Ibi tí màá ti máa ṣẹnu ní déédéé síbí lórí àkànṣe ètò eléyìí tí a fi bu ọlá fún Ọ̀túnba Michael Olasubomi Ọláonípẹ̀kun Balógun rèé. Ìpàdé wa tún di ní ọjọ́ míì, ọjọ́ ire. Èmi ẹ mọ́ lẹ́mi ò ní bá wọn lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ni mò ń lọ, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ míì, ọjọ́ ire. Ògédé ire báyìí lójú owó rí, ògédé ire lójú gbogbo wa ò máa rí o. Ire o, ká tún máa fi ire pàdé.